ọmọ àǹtí mi ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ tuntun nǹkan ṣẹlẹ̀ lábí ọ̀run yìí kan bẹ o ṣé mo pé mo sọ fún yín mo ní Buhari promise ń bọ̀ Buhari promise ń bọ̀ Buhari promise ń bọ̀ mo sọ fún yín mo rí news kan mo ti sọ ní àìmọye ìgbà ní ilẹ̀ Haúsá ní ilẹ̀ Haúsá yẹn wọ́n sì ń jiyàn gbé wọ́n sì ń gba ransom nílẹ̀ tiwa gan wọ́n sì ń jiyàn gbé wọ́n gba ransom ìjọba ò stop ẹ̀ tí Tinubu bá wá débẹ̀ tán sígbà yẹn ni wọ́n wá stop ìgbà táwọn ọmọ tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n kú pé àwọn ni wọ́n jẹ́ Boko Haram tí wọ́n ń pààyàn tí wọ́n kọ̀yàn wá láti Niger ṣé tí Tinubu bá wá débẹ̀ ni ó wá stop Boko Haram ni ó stop àwọn tó ń kidnap àwọn èèyàn tó ń gba ransom so ni ó stop àwọn èèyàn tí wọ́n ń jiyàn gbé ọmọ àǹtí mi bá mi wo ohun tí Oríyọmí Hamzat gbé wálé ni gbọ́rọ̀ tí wúmà yìí sọ gbọ́rọ̀ tí wúmà yìí sọ ó gbúdọ̀ ṣí ààrẹ fáwọn èèyàn kó jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kan múra sílẹ̀ fún Buhari promise ariwo tèmi ni mò ń pa mi ò ní o fún mi ní owó jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé torí ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ní ìròyìn ìbànújẹ́ nìwọ máa ń gbé wá o kì í gbéròyìn gidi wá ńgbà tó pọpọlọ yín ti lọ torí tó pọlọ yín bá gbọ́n nítorí irọ́ nítorí ìlara nítorí wípé ọmọ yín tó ẹ fẹ́ kó débẹ̀ ló fi ń di wípé kí náà porúkọ rẹ̀ wọ́n ń gbéròyìn ìbànújẹ́ wá bọ̀gbà tí kò tí ì dípò tó táìmù tí wọ́n dìbò yìí ẹ̀ ń gbéròyìn ẹ̀yìn gan lẹ́ máa ṣí ẹ̀rẹ̀ fáwọn èèyàn nínú inbox pé káwọn torí pé fẹ́ fi bá àbísà àwọn èèyàn kan jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ń gbà tá a bá sọ́tọ̀ ọ̀hún pé kẹ́ ẹ lè wà ní ìgbáradì èmi ò ní ẹ lọ lù wọ́n pa mi ní ẹ lọ gé wọn lórí ṣùgbọ́n múra sílẹ̀ torí tẹ́ni tì í bá dé má jókòó tẹ́tẹ́rẹ́ ara ẹ̀ ìwọ ni kò jà fún rẹ kó gba rẹ kúrò lọ́wọ́ wọn make sure pé o prepare yourself to fight for yourself stop defending people àwọn tó ń defend yóò bára wọn jà àwọn tí Buhari ó ní nísìn APC mo gbé fídíò kan jáde láàárọ̀ lọ́wọ́ orí péjì Tẹ́ni Ọmọlógo TV ó wà lórí YouTube mi pẹ̀lú Tẹ́ni Ọmọlógo TOE TV News lórí YouTube lọ check ẹ̀ mo gbé fídíò kan jáde lẹ́nìí tó jẹ́ wípé mo rí Ọ̀ṣínbàjò àti Peter Obi APC ní Ọ̀ṣínbàjò tó jẹ́ ọmọlẹ́yìn Tinubu náà gbogbo yín lẹ rí bí Ọ̀ṣínbàjò àti Peter Obi ṣe ń bara wọn lọ́wọ́ Obi àti Àtíkù jọ ń ṣe Ọbásanjọ́ àti Goodluck Jonathan àti Àtíkù gbogbo wọn náà jọ wà níbi kankan náà àti Ọ̀ṣínbàjò tó bá gbé Buhari Tinubu wà lé ni yóò wà níbẹ̀ ẹ̀yin dẹ̀ ń dojúkọ ẹ̀ ń bara yín jà á ní kẹ́ ẹ mọ́ bara yín mọ́jà mọ́ kẹ́ ẹ múra lẹ́sẹ̀ rẹ̀ fúnra yín defend yourself stop defending people defend yourself stop fighting for people fight for yourself fight for your right èmi kọ́ lọ tá rẹ̀ náà mo ń sọ fẹ́ kókó lọ múra sílẹ̀ tó ṣẹlẹ̀ ní Sudan lọ lọ́wọ́ ń bẹ̀ má gbàgbé pé ti Afghanistan náà ṣẹlẹ̀ ìwọ ni kò dira rẹ̀ fídíò yìí gbọ́n tí Mr. Oríyọmí Hamzat gbé wa gbọ́n nǹkan tí arábìnrin yẹn sọ wọ́n ti ń jiyàn gbé Nàìjíríà o kò tí stop. àyè ọ̀rọ̀ yẹn fún mi bó ṣe jẹ́ gan-an ẹ ṣàlàyé ẹ̀ fún mi bó ṣe jẹ́ gan-an. èmi ni mọ́mí Aisha tí mo pè yín láti Zamfara State Gúzó so ọjọ́ yẹn èmi àti dádì Aisha àjọ dé lálẹ́ a wà nínú ilé torí mo máa ń ṣe oríṣiríṣi nǹkan ni mò ń tà bó a ṣe wọlé lọ́jọ́ yẹn mo fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ó ti rẹ̀ mí so aṣá wà nínú ilé around 10 o'clock mo gbọ́ táwọn kan ń gbá géètì wa heavily wọ́n ṣà ń gbá géètì yẹn gidi gan ọkọ mi ní kí n má dáhùn. ẹ ṣàlàyé fún mi pé ẹ̀yin méjèèjì lẹ kàwé ń bí. bẹ́ẹ̀ni sá. ìgbà tẹ́ ẹ wáṣẹ́ ń bí tẹ́ ẹ ríṣẹ́. good 10 years la tó kúrò nìbàdàn la lọ sí Zamfara ìgbà tán ní iṣẹ́ wà lọ́hùn ìjọba ìbílẹ̀ ọ̀hún fúnyàn níṣẹ́ so ìgbà tá a ṣàdọ̀hùn Ọlọ́run ṣe wọ́n fún wọn ní iṣẹ́ ní Science Secondary School Gúzó ibẹ̀ làwọn ti ń ṣiṣẹ́ àwọn ní HOD physics ní school yẹn so aṣá wà níbẹ̀ ìbí ń ṣiṣẹ́ bá ṣe wá dé lálẹ́ ẹjọ́ yẹn ní nǹkan bíi 10 o'clock la gbọ́ tó ń gbálẹ̀kùn tá a bá dẹ̀ ti gbọ́ sálámà tó bá ti ṣe sálámà tó ráwùsá dé wà kan nínú tó bá rí pé kì í ṣe elédè wọn á máa gbálẹ̀kùn wọn ní sálámà èmi náà wá sọ fún wọn pé mùsùlùmí ni wá ẹni tí ò bá ti lè sálámà àní dá lóhùn so à ń dáhùn tó bá ti sálámà gbà tá àgbọ̀ kan sálámà ń jọ yẹn aṣá àwọlé mo pamọ́ mi pé ó yá kálukú kó lọ sùn mo ti sùn lọ́tọ́rọ́ ti rẹ̀ mí bí wọ́n ṣe pè mí lóru nìyẹn pé mọ́mí Aisha àwọn èèyàn ti wọlé ta ló wọlé torí fẹ́ǹsì wa ga gidi gan àwọn èèyàn tẹ̀ ń kọ́ńpilẹ̀ kan pé fẹ́ǹsì ti pọ̀ játẹ́gùn ní wọlé mo ní ṣe bẹ́ẹ̀ mọ̀ àwọn táwọn bá gbé torí ẹ̀dá ṣe fi kọ́ọ̀sì méjì kún fẹ́ǹsì yẹn tó fi ga tó yẹn. ẹ̀yin Ọlọ́run jogún lé yẹn fún. àwa la kọ́lé náà àwa la kọ́ so aṣáwá nínú ilé àti sùn lọ lóru bó ṣe pè mí nìyẹn dídé àwọn èèyàn ti wọlé mo náà wọn ògbà tí máa wo ojú wíńdò mo rí i pé àwọn èèyàn sọ pé kùbúdè kó mu hálùwẹ̀ kú mo bá ń dẹ́rẹ́ ṣá àwọn ará bí wọn ni wọ́n ní bẹ́ẹ̀ ni. kí ni èmi ní kùbúdè gúdá. ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ ṣílẹ̀kùn tàbí ká yìnbọn mọ́ yín
ẹ̀rù bá ń bà mí pé torí àwọn ọmọ mi kọ́ bá gba ẹ̀yìnkùlé lọ bá àwọn ọmọ ní rúùmù wọn bàbá ìṣàn sọ pé iná azua òun bọ̀ ó wá sílẹ̀kùn fún wọn. pé ẹsẹ̀ sùúrù mọ̀ ń bọ̀ o. bẹ́ẹ̀ ni sà èmi náà ṣàn sáré mo ṣàn mú fóònù tèmi nìkan ni mo lè fi pamọ́ àti kékeré yẹn mo sáré mu pé kí n kọ́ ọlọ́pàá tó wà nítòsí ọlọ́pàá yẹn mú pè lọ wọ́n ṣe wọlé nìyẹn wọ́n ṣáà tì mí wọ́n fún mi ní bẹ́ṣíìtì pé kí n dáàbò ara mo ní kọ́ máa wọ̀rí kọ́ jẹ́ kí n wọ̀ jáàbù mi bẹ́ṣíìtì báwo mo ṣáà wọ̀ jáàbù wọ́n ti mú bàbá yìí síta gbogbo ọjà tí mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ra ọjà ni. irú ọjà wo lẹ́ ń ta. mo máa ń distribute recharge card. dealer ni mi máa ń ta recharge card lọ́hùn. gbogbo wọ́n tún gbogbo orí bẹ́ẹ̀dì mi wọ́n kó gbogbo ọjà yẹn gbogbo owó tó wà lọ́wọ́ mi torí àsìkò yẹn kò sí cash gbogbo owó tó wà lọ́wọ́ mi everything wọ́n páàkì wọ́n kó sínú sáàkì kan wọ́n gbé lọ ọmọ mi kékeré nìkan 9 years last born mi nìkan náà fi sílẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ lọ faṣọ bò ó lórí wọn rí gbogbo àwa yòókù pátápátá òun náà kó síta tán kó wa lọ mo ti wá rin 20 minutes bá a ṣe ń lọ wọ́n wá ń bèrè lọ mi pé madam ṣé ọkọ ẹ nìyẹn mo lọ́kọ mi ni wọ́n ní ó yá padà sílé mo ní ẹjọ́ ẹ má jẹun padà ẹ bá mi dá àwọn ọmọ mi padà kébì máa tẹ̀lé yín lọ kálẹ̀ mi ni mo ṣe yìí àwọn ọmọ yẹn dá wọn padà ẹjọ́ torí Ọlọ́run wọ́n ní rárá mi ní kí n padà sílé tí ì bá padà wọn máa yín bọ́mọ́ mi o ó dáa mo ti gbọ́ mo ṣe padà mo ṣáà ń bẹ̀rù pé àwọn fẹ́ pa mí ni mo ṣáà ń sáré lọ bí tí mo ti ń sáré lọ nínú igbó yẹn mo ti bá àwọn èrò ń tà tó ń ti pọ̀ wọ́n ti bá mi pa àwọn sójà ti gbé mọ́tò méjì dé kíákíá àtàwọn ọlọ́pàá wọ́n trace wọn bọ́n ṣe wá wọn lọ lọ́n nínú igbó wọn ò rí wọn gbà tó di around 10 o'clock wọ́n dá ọmọ mi méjì padà Ibrahim àti Ali Amin wọ́n béèrè lọ́wọ́ dájú wọn pé ọmọ wo ló lè lọ ṣiṣẹ́ tó lè wá wó wá ìyẹn ṣáà àwọn méjì ẹ̀pà torí ẹsẹ̀ kan ti bàjẹ́ ẹsẹ̀ ti gún gbogbo kíní rice tó máa ń gbin rice lórí ebè bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ti fàya bàbá wọn ní káyọ̀ kọ́mọ yẹn padà sílé wọ́n wá mú dádì Aisha pẹ̀lú Yusuf pẹ̀lú Aisha wọ́n mú lọ Aisha ò lè rìn mọ́ wọ́n gbé sórí machine wọ́n ti tètè gbé ìyẹn lọ sí káàmpù wọn bọ́n ṣe kó gbogbo wọn lọ nìyẹn ilẹ̀ ọjọ́ yẹn fi ṣú mi ìgbúrò wọn mo lọ sọ́dọ̀ deputy governor mi ìbá ń lé wọn ní kò sí nílé mo sáré lọ́dọ̀ commissioner of police ìyẹn ní kí n pa fóònù mi tí n bá pa fóònù wọn á pa àwọn èèyàn tán bá rí mi pé so ó ṣáà ní pé mi gbọ́dọ̀ dá wọn lóhùn mi gbọ́dọ̀ ṣe gbá ọjọ́ yẹn mi ìgbúrò wọn rárá ọjọ́ kejì alẹ́ ní nǹkan bíi 8:30 bọ́n ṣe pè mí nìyẹn àwọn náà náà sọ̀rọ̀ mo bá ní. gẹ́rẹ́gẹ́ láago 10 alẹ́ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 FM Ìbàdàn. nígbà wọn wá pè yín. bẹ́ẹ̀ ni sà so wọ́n pè mí lálẹ́ ìgbà tó ń pè mí mi ò mọ nọ́mbà yẹn bọ̀ tèmi ṣáà ti retí ẹni nọ́mbà tó bá pè mí ni mò ń pick nọ́mbà mọ́mí Aisha wọ́n ní àmú dẹ́dẹ́ Aisha báwo ni kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí n ṣáàjọ torí Ọlọ́run ọ̀nà tí n bá máa gbà kí n lọ ta lé kí n lọ ta gbá kí n wá owó wá wọ́n ní káwọn lọ wá 30 million wá mo ní 30 million ibo mo ti fẹ́ rí mo tún ṣe ń sọ ẹ̀kọ́ nìyẹn pé mo ti fẹ́ rí 30 million wọ́n ní wo gbàgbé pé bolo ti fẹ́ rí owó ìnira làwọn kò mọ látànà mo ní ìnira báwo kí ló dé ọmọ mi ń kọ ẹjẹ ń gbóhùn ọmọ mi wọ́n ló ti sùn mo ní kò sí tó jọ pé ó ti sùn mo fẹ́ gbúrò ẹ̀ wọ́n ṣàgbé fún Aisha mo gbóhùn Aisha mo gbóhùn Yusuf náà àwọn náà bá mi sọ̀rọ̀ mo bá ní báwo wá ní wọ́n làwọn ṣáà ti náà wípé wọ́n làwọn ò fẹ́ bá ẹnì kankan negotiate torí imam kan wà tó jẹ́ imam Kaura bàbá yẹn mo mú gẹ́gẹ́ bí bàbá mi bàbá yẹn ti ní tó bá ti sọ̀rọ̀ owó kí má bá wọn negotiate o kí n jẹ́ kóun bá wọn sọ̀rọ̀ owó yẹn wọ́n tẹ̀ láwọn ò fẹ́ kẹ́nìbọ̀dì negotiate pẹ̀lú àwọn àyàfi bàbá yìí làwọn àti ẹjọ́ lọ́rọ̀ òun ni kó máa bá anybody sọ̀rọ̀ pé àwọn ò lè jẹ́ ká máa jáyà sí lẹ́wọ̀n lórí so ká má fi nǹkan bá wọn sọ̀rọ̀ àwọn ṣàṣọ fún mi pé látòrí 30 million làwọn ti beat down sí 7 million o lẹ́yìn 7 million yẹn wọ́n làwọn ò fẹ́ gbọ́ nǹkan kan mọ́ pé tó bá dẹ̀ pé káwọn tó kó yẹn wọ́n tún máa tà wọ́n sí dábàá míì dábàá náà ń pè níbi tí àwọn míì wọn náà tún camp sí. wọ́n máa ń tà wọ́n káàkiri. bẹ́ẹ̀ ni wọ́n á tún tà wọ́n fáwọn tó tún ju àwọn yẹn lọ. so wọ́n ṣáà dé wọn lọ́wọ́ pẹ̀lú chain machine kájà machine chain yẹn òun náà fi dè wọn lọ́wọ́ àtẹsẹ̀ wọn dẹ̀ so ojú wọn fún wọn lóúnjẹ wọn ṣe kankan so wọ́n ṣáà ń bẹ́ mi gan pé kí n wá wo mo ṣe ta ni mo wá fẹ́ pè báyìí mo pe gbogbo àwọn fámìlì àwọn àbúrò ẹ̀ mo pè wọ́n ẹgbàá mi o wọ́n ti gbé wa wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwó gbogbo wọn náà ti dàrú ń bàdàn kálukú ti ń sáré ká so wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí wá owó yẹn jọ kálukú try gan aṣáàrí 4.8 ṣàjọ so ìgbà tá a rí owó yẹn kò sí nǹkan wọ́n á pè mí padà lọ́jọ́ kan pé wo àwọn máa pa wọ́n ni wọ́n dẹ̀ ń kọrí ẹ̀ sáwọn náà létí pé a máa pa yín táwọn èèyàn yóò bá kówó wá mo dẹ̀ mẹ́ owó yìí ò pé ni mi ò rówó ni so ọjọ́ tí wọ́n pè mí pé àwọn máa pa wọ́n yẹn ọjọ́ yẹn ni mo pè yín bọ́dà mi kọ́ náà ló fún mi ní nọ́mbà pé kí n try kí n reach yín mo ní mi ìmọ̀ wọn mo máa ń gbọ́ program wọn gbogbo gbà ni ṣùgbọ́n mi ní nọ́mbà ó ṣàfùn mi ní nọ́mbà ọjọ́ yẹn ni mo pè yín pé tó owó yẹn kù 3.2 ìgbà tó ṣàtúnṣe pé máa pa wọ́n tí mo dẹ̀ ti try gan mo ṣáà sáré mo lọ bank mo lọ everywhere mo ṣáà ra àwọn èèyàn tó ṣáà yá mi lówó àti ibi iṣẹ́ ìwọ́dọ̀ wa gbogbo wọn ṣáà yá mi lówó yẹn pé kí n jọ
kí n try láti sanwó àwọn padà mo ní màá san iṣẹ́ àṣàánú mi kán má pa wọn kán bá mi kó wọn jáde torí gba àwọn tó ń kó ládùúgbò wa pípa náà ń pa wọn wọ́n gbé obìnrin ss kan ó wà nínú oṣù 6 oṣù 12 tán ti gbé wọ́n yẹn ní àárẹ̀ òkú àrà láàyè ọkọ ẹ̀ gbówó lọ kò wọn gbé kọ́ọ̀lẹ̀ mọ́ ó gbówó padà wá sílé ní kò rí ìyàwó ẹ̀ ẹ̀rù yẹn ló ti wá ń bà mí pé kànjọ torí mo ṣáà rí owó yẹn yá ìgbà tí mo yá owó kó bá ṣe máa sọ di cash mo bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà kiri àwọn náà tó ń kọ́ mi pé kí n lọ sílé epo kí n lọ everywhere mo ṣáà try gan àbúrò ọkọ mi náà wà òun náà ṣe wàhálà gidi gan ó ti ẹ̀ dààmú gan aṣáfirówó yẹn ṣe sí cash yẹn ọlọ́run ní kán tètè dá padà pé kò ń ṣe new cash náà fẹ́ gbà mọ́ ìgbà tí mo gbówó yẹn lọ síbẹ̀ wọ́n ṣáà gba owó lọ́wọ́ mi wọ́n làwọn máa release wọn ní alẹ́ ọjọ́ yẹn àrètí adúró ní local government yẹn ṣàfẹ́ local government mo ti dúró mo retí wọn títí di 9 ibẹ̀ náà ni mo ti ṣínú mi ò rí wọn wọn ò dá ọkọ mi padà ìgbà tó dé àárọ̀ ọjọ́ kejì mi ò lè sùn gbogbo wa ò lè sùn àárọ̀ ọjọ́ kejì wọ́n ṣáà pè ìgbà tán pè mí mọ́mí Aisha wọ́n ti wà ní ṣàfihàn o ọlọ́run ṣe àwọn ọmọ mi kọ́ wọ́n náà dán mi padà o wọ́n ní wípé lẹ́yìn 7 million tán gbà lọ́wọ́ wa yẹn ká lọ gbé machine tuntun boxer méjì wá mo tún ṣe ń sọ ẹkún nìyẹn pé mo ti fẹ́ rí 1 million tí màá tún fi ra machine tuntun méjì gbogbo ọjà mi more than 2 million náà ti gbé lọ kò sí kankan mọ́ kò sí edit lọ́wọ́ mi mọ́ ẹ tún ní kí n tún gbé machine wá owó ní gbèsè ni mo ti jẹ́ kalẹ̀ yẹ gbà mí mo ṣàṣàrè wọ gbogbo ògbóró kiri gbogbo gùzó ni mò ń sáré kiri gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀gá mi ẹni tó máa dáwó fún mi wọ́n ṣàdáwó àbúrò ọkọ mi òun náà sáré tó gba àwọn èèyàn aṣàtòrí owó machine ṣàjọ bá a ṣe ra machine yẹn mo ṣàpè àwọn méjì tàjọ máa ń ṣe dáadáa ní ìlú yẹn wọ́n go machine tẹ̀lé mi àtúngbé lọ fún wọn bẹ́ẹ̀ àgbé machine fún wọn bọ́n ṣe kó àwọn ọmọ mi fún mi nìyẹn tí mo káwọn ọmọ wá sí ilé àti gbẹ́yìn tá a ti kọ́ ọmọ wá lé ọjọ́ kẹta tán release wa náà tún wá gbé obìnrin míì tán yìnbọn fún ọkọ ẹ̀ káì lọkọ mi ní àtàwọn fámìlì ní àrídúró lọ́hùn yẹn mọ́ ká máa bọ́ mí ìlé wálé ẹ jẹ́ máa wá ọgbọ́n máa gba àwọn ọjà kí n máa tajà lọ kí n fi san gbèsè àwọn tí mo yá owó lọ́wọ́ wọn ní kò sí ní tó jọ kí n máa bọ̀ nílé ní ó tó gẹ́ ọlọ́run má jẹ́ káwọn fojú sunkún wa gbogbo wọn ṣàní ká máa bọ̀ wá sí Ìbàdàn bá a ṣe kó wá sí Ìbàdàn nìyẹn ìgbà tá a dé Ìbàdàn ìgbà yẹn náà ni ẹ wà ní umura torí mo pe nọ́mbà yín gbà yẹn wọ́n lè wà ní umura mo ní tù kò sí problem aṣá ti wà ní Ìbàdàn sí so nǹkan tí ó gbé wa padà torí mo dẹ̀ ti promise náà pé a máa kúrò lọ́hùn yẹn fún yín pé a máa wá sí Ìbàdàn then ẹlẹ́ẹ̀kejì ni pé nípa ọ̀rọ̀ iṣẹ́ tọkọ mi náà lẹ́yìn tí gbèsè tá a jẹ yẹn iṣẹ́ because ṣẹ̀mọ̀ kéèyàn jókòó kalẹ̀ lásán kó má rí nǹkan tó máa ṣe a máa gbó kalẹ̀ ni graduate kó jókòó àbí iṣẹ́ wo ló fẹ́ máa ṣe kò sí so ìrànlọ́wọ́ yẹn ni àwa fún bẹ́ẹ̀ ṣe máa ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ wọn so tó táwọn bá tiẹ̀ ti ríṣẹ́ ti business ti tèmi kékeré nìyẹn táwọn bá ti ríṣẹ́ ti tiwọn kí ẹ ṣàánú wa torí ọlọ́run bá wa ṣàánú tẹ̀yìn náà nǹkan yín ò ní tọ́ sájò kò ní rá sájò lágbára ọlọ́run. ilé yín tó wà lọ́hùn wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà ilé wà lọ́hùn. ẹ ti fi rẹ́ǹtì ni. fi rẹ́ǹtì o torí àdúgbò yẹn ń sìn wọ́n tún pè mí lé nìyẹn bí tí mo jókòó sẹ́ńtà ń bẹ̀ yẹn ó wà rẹ́kọ́rẹ́ǹtì mi bá ti pé ìbọn náà dàbolẹ̀ lánàá wọ́n tún lọ gbé mọ́là nǹkan tá a máa ra sìmẹ́ǹtì lọ́wọ́ ẹ̀ mọ́là musa là ń pè wọ́n gbé wọn àtọmọ ẹ̀ wọ́n gbé wọn lọ wọ́n pa máa nǹkan à ń pè ní Usman lẹ́yìn ilé mọ́là musa wọ́n gbé ìyàwó ẹ̀ lọ. ní Sanfara. bẹ́ẹ̀ ni Ṣàgùzó bẹ́ẹ̀ nínú capital ni àti gbòòrò àti ibi tí ò ń ṣe gbòòrò àti new site kò síbi tó ti lè ṣiṣẹ́ kò síbi tó ti lè ṣiṣẹ́ rárá wọ́n dẹ̀ sọ pé owó táwọn ń gbà àwọn pẹ̀pẹ̀ láwọn ọlọ́pàá ni. irọ́ ni wọ́n ń parọ́ mọ́ ọlọ́pàá ni wọ́n fẹ́ máa indict àwọn ọlọ́pàá ni ẹni bí ni wọ́n. ẹ sà kí ni experience yín bẹ̀ yẹn ẹ̀yin lẹ lọ ọ̀dọ̀ ẹ̀yin wọ́n gbé. àṣẹ wọn náà sẹ́yìn lẹ́sàn rẹ̀. àmín. ilé àtọ̀run yìí ò ní bàjẹ́. àmín. jẹ́ kó gbogbo wa ṣèrè tọmọtọmọ. àmín. ọlọ́mọ fi sọ ẹ̀ sọ gbogbo wa. àmín. experience mi bẹ̀ yẹn ó bad. ọlọ́run ìjà sárábà pàdé àwọn arábí yìí. àmín. interest wọn owó ni. kò ń ṣe Yorùbá nìkan náà ń gbé o ó jẹ́ Yorùbá ni o kódà àwọn Fúlàní ni wọ́n kódà kó jẹ́ Fúlàní lédè wọn kódà kó jẹ́ Haúsá interest wọn owó ni wọ́n dẹ̀ dá ṣiṣẹ́ wọ́n ti plant àwọn èèyàn informant sáàárín àwọn èèyàn. kábíyèsí Ọlọ́run. ó wà nù wọn tó yẹ pé kódà wọ́n tún ṣiṣẹ́ pẹ̀lú mọ́ṣáláṣí. ẹ máa ọjọ́ Jímọ̀ àwọn tó máa ń wọ bí aṣọ brown and blue tó máa ń ṣe bí paramilitary tó máa ń mójútó àwọn tàbá pààkì machine àwọn tó ń kó bàtà ó wà lára wọn. àwọn míì ń ṣe tailor àwọn míì ń tàtẹ tó ara wọn ni. téèyàn ó rò pa àjọ járàlú. ó sọ pé kódà nígbà téèmí dé kó tó ká lọ gba ọmọ ó wà ní wọn tó wá kí wa. so ọmọ mi kan nínú àwọn ọmọ yẹn Ọlọ́run ní ká dọ́mọ yẹn padà ọmọ yẹn bóyá òun náà bá yàn mú jí ọmọ yẹn sí ọmọ yẹn lọ́wọ́ ń ṣàlàyé fún mi létà pé kò sẹ́ni tó ń dá mọ̀nà gbogbo wọn. ilé iṣẹ́ báyìí ní í ṣe bẹ́ẹ̀ náà máa wá àwọn máa ń rí wọn bí báyìí àwọn máa ń rí wọn bí àwọn máa ń rí wọn bí báyìí. so
ẹ̀yìn láàrin láti aago 2 tó 2 tán ti kó wa yẹn adẹ̀rìn títí tó fi di aago 10 àárọ̀ ẹsẹ̀ àwọn ti yúùsù mọ́ wọ́n lè dá màálù ẹni kò sí bí táwọn lè dá màálù lọ àwọn tá a yúùsù mọ́ rú láìfù yẹn wọ́n kó wa títí à ń mú mi à jẹun títí lè fi ọjọ́ yẹn fi sú ojoojúmọ́ pẹ̀lú wọn á túbọ̀ kalẹ̀ báyìí bá a ṣe máa ń fi handkerchief tá a máa fi nu fóònù wa ṣé fóònù ti fẹ́ bẹ́ẹ̀ làwọn ṣe máa clean ìbọn AK àwọn tó wá ká wọn bá ń lé there more than 20 wọn náà ti inform wa wọn là fà ní ọ olè tó bá fẹ́ pitú olè pitú mo ní kò sí nǹkan tí mo fẹ́ ṣe ẹ ká máa touch anybody so interest wọn owó ni and owó tó máa dálé yẹn kò ń sọ owó kékeré ọjà náà kà wá kún ẹ tó máa ti rí bí wọn kà kún ọjà market ni so ọjà tí o bá ti wá tà wọn rẹ ti àti ṣe ẹni bó bá ṣe wù wọn. ẹ̀mí èèyàn jọ wọ́n lójú. ẹ̀mí èèyàn jọ wọ́n lójú rárá. ọkàn yẹn fẹ́ náà yàn wọ́n á ní kí wọ́n mu tíì àwọn afúnyín ní tíì ẹgbẹ́ náà máa yọ. so àǹfààní tọ́lọ́ ní kémi kan gé ọlá àdúrà ọlá ẹ̀yìn tẹ́ ń ṣe àdúrà tẹ́ ń ṣàánú wa wọn ni pé wọn àtọ́ọ̀chì mi àtàwọn ọmọ. kábíyèsí ọlọ. wọn ń ná àwọn èèyàn bẹ́ẹ̀ gan but wọn kàn instruct wọn pé ká má fọwọ́ kémi àtàwọn ọmọ. lẹ́yìn yẹn kò sáǹfààní mi títí 14 days la ló ń bẹ̀. kí lè wá ń jẹ. nǹkan bá rí tán fún wa jẹ omi tán bá rí wa lá fún wa mu tọ́ba dẹ̀ wọ́n sọ pé kò sí nǹkan kan àwọn àbẹ́ náà ni. ọ̀rọ̀ mọ́mọ́ jà kọ́ ọ. kò sí bí yẹn sì lè pariwo kò sẹ́ni tó lè gbọ́yàn ibi tán lọ kó wa sí. kódà kéèyàn escape òyìn ò lè mọ́nà ibi tó máa gbà jáde. so mo kàn ń bí àwọn ọmọ mi tájọ wa bẹ́ẹ̀ jọ mọ́ sọ pé ó sà lọ torí táwa fẹ́ lọ tọ̀ wọ́n gbé wọn tẹ̀lé wa lẹ́yìn bá fẹ́ kírun tàwa tẹ̀ tó ń kírun fún ajá ká máa kírun tàwa wá sọ fún wọn pé a fẹ́ kírun wọ́n gbé wọn tẹ̀lé wa lẹ́yìn. àwọn èkírun. àwọn kírun tiwọn o so táwa fẹ́ lọ pọnmi wọn mú kánú àwọn ọmọ ya lọ pọnmi máa bí ọmọ yẹn dáadáa jọ mọ́ sọ pé ó sà lọ kéèsì tí wáyà tó àwọn tán múlẹ̀gbẹ́ títì wọ́n wá bá àwọn nulẹ̀ tó bá di sálọ́nsìn ò ti dá wàhálà sí mi lọ wọ́n lè padà lọlé wọ́n lọ bá yẹ ẹ̀ so mo sá ń bẹ àwọn ọmọ yẹn kán jọ kán má fà wàhálà so títí tọ́lọ́n fi sànú wa ta fi kúrò. bẹ́ẹ̀ ṣe wá dé ìlú ìbá ọkàn yín balẹ̀. kódà kí n tó kú ọ̀nbẹ yẹn mi lè sùn. a lè sún nulẹ̀ a máa ń sùn káàkiri ọ̀dà wọn yẹn. a máa ń lọ sùn bó mi lè sùn rárá even lọ́dọ̀ àwọn yẹn tí mo ń sùn ta wà gan sọfà kí mo ṣe wà nílùú yẹn ọkàn mi ò balẹ̀ àtìgbà tí mo tó dé Ìbàdàn lọ́kàn mi tó balẹ̀. because different group ni wọ́n kò sí group kan different group ni wọ́n. so iṣẹ́ tẹ̀yìn ó máa ṣe báyìí tẹ́ fi jókòó yín bì ló kù iṣẹ́ náà ni òkú sí tẹ́lẹ̀ tẹ́ fi lọ kì í ṣe pé ẹ nílùú yín lẹ́yìn kọ̀ọ̀kan dandan kó jẹ́ iṣẹ́ tíṣà tẹ́ ń ṣe o bá a sì rí ti tíṣà náà tá a bá sá iṣẹ́ gidi àbí ẹ̀yin yẹn wá tẹ́ ń gbọ́ wá ń lé ìrànlọ́wọ́ wọn ò wá tọrọ owó kì í ṣe pé wọ́n lówó lọ́wọ́ gbogbo owó wọn náà wọ́n ti kó fún wọn o wọ́n tún yáwó ni o bẹ́ẹ̀ bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run ò bínú sí o ṣùgbọ́n ìtọ́jájú ní iṣẹ́ tí bàbá yẹn mọ̀ ṣe wọ́n sì wáá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ká lè mọ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọn ká lè mọ̀ ká lè jókòó wa jẹ́ lọ́dọ̀ wa tá a wà ń bì í ká má bàa sọ pé àwọn àǹtí ọ̀sọ́nù kí Ọlọ́run ní dààmú wa o ní àṣẹ Ọlọ́run bàbá agbára Ọlọ́run bí àwọn èèyàn tó ń wò mí yìí tó ń gbọ́ wa yìí ẹ má wọrí a pè yín láìpẹ́ pé iṣẹ́ ilé ọ̀yọ́jú iṣẹ́ ilé ìyọjú ẹ dákun láti ṣe bẹ́ẹ̀ ẹ lè pe Oríyọmí Hamzat ẹ lè send text message sí mi ẹ dẹ̀ lè pe nọ́mbà tí mo máa fi ta nínú alábàárò mi ẹ dẹ̀ lè wá láti ràn wá lọ́wọ́ nípasẹ̀ bàbá yìí Ọlọ́run ní dààmú gbogbo wa a ní jẹ́ ọwọ́ di o a ní sírin o a ní kó sí wọn lọ́wọ́ o ẹ ṣe púpọ̀ sá ẹ máa lọ sá.